lónìí ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2024 workers day. Èyí ni ohun tí ojú àwọn ènìyàn rí lápá abìkan lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ àyájọ́ òṣìṣẹ́, pẹ̀lú gbogbo ìlérí ìjọba àti ohun tí àwọn aráàlú fọkàn sí pé lọ́jọ́ kìíní oṣù karùn-ún àwọn yóò ti bẹ̀rẹ̀ sí ní rí ìdẹ̀ra àti ìtura, pàápàá jùlọ nínú àwọn ìpèníjà tó ń kojú ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ara rẹ̀ ni ọ̀wọ́n gógó ọjà. Bó tilẹ̀ jẹ́ wípé látàrí yíyọ ìkópa orí epo ti lọ sókè, pẹ̀lú bí epo ti ṣe wá wọ́n tó ọ̀hún, ó tún wọ́n lọ́jà bíi mi eégún. Wọn ò rí rárá o, àwọn ènìyàn ò ríra. Ọ̀pọ̀lọpọ̀ ilé epo ni wọ́n ti ilé epo pa tí wọn ò sì tajà fẹ́nì kankan. Ìwọ̀nba àwọn tó ń tà láwọn apá abìkan lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ń ta jálá epo kan 1 litre ní 950 naira. Àwọn míì ń tà ní 650, àwọn mìíràn ń tà ní 700 naira, àwọn míì ń tà ní 850 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà ní ìpínlẹ̀ ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà, àríbi tí wọ́n ti ra jálá epo kan ní 1000 naira. Bẹ́ẹ̀ ni sà, àwọn oní black market ò ṣeé fẹnu ròyìn. Ìyẹn bẹ̀rẹ̀ látòrí 1500 naira per litre. NNPC èyí tí ẹ̀ ń wòye ta tiẹ̀ ní 580 naira. Ìyẹn lèrò ṣe pé síbẹ̀ pé ti mu. Èló ni wọ́n ń ta jálá epo ládùúgbò tiyín? Kí ni èrò yín lórí bí epo ti ṣe wọ́n yìí tí kò tún wá sí lọ́jà? Àwọn ènìyàn ò ríra. Ó ti ń dí ìgbòkègbodò ọkọ̀ lọ́wọ́. Lílọ bíbọ̀ àwọn ènìyàn ti ní ìpalára ní agbègbè ibi tí a ti mú ìròyìn wá fún yín yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti wà lórí ìlà fún odidi bíi wákàtí 3, tó sì jẹ́ pé lórí ìlà ọ̀hún, sún fún mi sún fún ọ, ọ̀kadà ti ń kọlu márúwá, márúwá ti ń kọlu onímọ́tò, tó sì ti jẹ́ pé ó tún ti ń fa ìjà díẹ̀díẹ̀ láàrin àwọn ènìyàn aráàlú tí wọ́n fẹ́ ra epo. Ǹjẹ́ ọ̀rọ̀ epo yìí yóò lójútùú ní kíákíá bí? Epo wọn, oúnjẹ wọn, bẹ́ẹ̀ ni kò sí owó. Ẹ fi èrò yín ránṣẹ́ sí comment section. God bless Nigeria. God bless.